Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o, ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi. Afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná, ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yá bí. Tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn ìfẹ́ ni. Àwọn àgbà wọn fọwọ́ lẹ́rán, wọn kò ṣe ẹni táyé yẹ. Bọ́mọdé bá ń gbèbí nínú igbó, àwọn àgbà ló mọ bí àwọ̀ sí. A ò dẹ̀gbọ́n bí ẹni ń ṣọ́ ni. Àmọ́ ká máa wòye bọ̀. A ò ní sọnù ká tó sọnù. A ò ní sọnù ká tó mọ̀nà. Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o. Ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi. Afẹ́fẹ́fẹ́ ní fẹ́ gbóná. Ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yá bí. Tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn ìfẹ́ ni. Gbogbo olùsọ̀kò ayé ẹ̀rọ nù nílẹ̀ o. Kẹ́tó sọ̀kò tẹ bá máa sọ̀kò sọ̀jà kẹrùnú kó má lọ bára lé ẹbí. Ẹni òwò tún tí yóò sí o tó bẹ́ sọ́nà tó mìíràn afọ́jú kò lè dáhùn o. Láì mọ́pá lọ́wọ́ láì lẹ́nìkan tó lè tán ní sọ̀nà. Àmọ́ eléyìí gàlágà jù ká mọ̀ wọlé bọ̀. Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o. Ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi. Afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná. Ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yá bí. Tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn ìfẹ́ ni. Ojú ayé láwọn wò àwọn ọmọnú ayé. Báwo la ṣe fẹ́ mẹ́lífẹ́ nínú kan dénúdénú. Kẹ́yìn funfun kọ́ níwá o, inú táyé ìwà ọ̀rẹ́. Gbogbo tẹ́dá máa ṣe kónú lẹ́ẹ̀mejì náà. Torí pé agbọ́nmágbá ni ó jẹ̀bi, agbọ́nmágbá ni ó jẹ̀bi. Kò yẹ nìkan ọ̀rọ̀ yìí kò sọ lọ́gbọ́n pọ̀. Ìgbésẹ̀ kan ní mú níyẹ o. Shikemi, I mean, who the Dauro Miro now? All the way from the United States down to Nigeria for what? All for you. Who the Dauro Miro? Look, all I'm just asking for is just that one opportunity and just a chance. Forget the fact we pay Ori Facebook ni ati pade. We call you ati pade you know. Look, baby, I am so real with you. I want to spend the rest of my life with you. Baby, I love you. Believe me when I say I love you. I really do love you, baby. Abẹ́yìn ọkùnrin kọ́. Ìyẹn ọkùnrin tó jẹ́ pé tẹ́ bá ti fẹ́ gbà àwọn bàbá yìí, ẹ máa ṣojú àánú ni. Àmọ́ tẹ́ bá ti yó tán, ìka kò ní wọ̀nyí nídìí. Well, true. Àwọn ọkùnrin mi máa ń go funny. But that's not in my case. Mi ò lè ṣe bẹ́ẹ̀ rárá. I need you to believe me. Baby, you don't know how much I love you. That's why you're thinking, wípé mo máa ṣe bákan bákan. I'm never gonna do that to you, baby. Oh, baby, I'm sharing you. All right, January. We show the light be letting me go. All right. Check you, man. Show love, shall we? Wow, beautiful. That's making you really tell me. She knew face, you understand? Wait, check it. Okay, let me think about it. You want to think about it? Well, there's no harm in thinking about it, yeah? But try to just be mine. Make me happy, please.
Thank you so much. I really appreciate it. Oshe gone. Omo, ati marira ngba mi, abi? Well, actually, you're welcome, first of all. But secondly, Rangba Mike. No. Taking senior one day concon. Kò fẹ́ sìn mi wọlé. Of course not. Yes, a jẹ́ pé oníbàárà ń bólè bọ̀ nìyẹn. Well, Sherry, what's a man or auntie for me? And I think it's just a very, very good opportunity if you know, real. Okay, o kò fẹ́ rí wọn ni. Are you sure? Mo fẹ́ rí wọn ni. Well, so to say, mo kò fẹ́ rí wọn. Okay. So let me open the door. Let me get the door for you there. Yeah. Jọ tí mi ò bá kulé ńkọ́. Sọ fún mi tí mi ò bá kulé ńkọ́. Ó lọ látàárọ̀, ó wá fi èmi nìkan sílẹ̀ sínú ilé yìí. Ó dẹ̀ mọ̀ pé tó bá ti sin ilé yìí máa ń wà bored sí mi. Àǹtí mi, ìgbà wo sígbà wo? Ṣé bí mo dágbére fún yín kí tó máa lọ? Ó dágbére. Ó jẹ̀bi tó dágbére. So torí pé ó dágbére ló ṣe lọ bí ọlọ ata àbí. Well, if I may come in, ẹ má bínú sí Ṣìkẹ́mi. It's actually all my fault. Èmi ni mo jẹ́ kó pẹ́. Ẹ ṣe jà ní mo ti bọ́ sí ti ní. Ẹ má bínú. Inú tó ń bí mi ò jẹ́ kí n notice pé èèyàn méjì ló wọlé. It's all right. Àǹtí mi, bẹ́ẹ̀ tí máa sọ̀rọ̀ fún yín. Oh, my goodness. Mr. Ben. Oh, ẹ káàbọ̀. Actually, mi ò ní kẹ́ máa lọ. Mo kàn sọ pé kí n wọlé kí n wojú onílé bò ni. Ẹ kújọ́ mẹ́ta ẹ pẹ̀lẹ́. Ẹ wo ẹ relax o. Ilé nílé yín ẹni tí tẹ bá fẹ́ ni kẹ́ sọ. Ṣé ká ló dáná fún mi? No, I'm okay. Ẹ ṣeun gan. Àwọn máa expect me. I should be on my way now. Ṣẹ́gun, just. Ẹ bá mi manage talking yìí, Ṣẹ́gun. Ẹ má bínú wípé ó kéré. Just manage it, Uncle Ben, thank you so much. Ẹ ṣé mo dúpẹ́ o. Ṣé kò ń ṣe torí ọ̀rọ̀ tí mo sọ ló ń scare yín ìwé tẹ́ ṣe fẹ́ máa lọ? No, not at all. Mo láti ti difficult ni. Màá bá ń ṣe pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ next time, Ṣẹ́gun. Ẹ ṣé. Nice to meet you, ma'am. Same here, Uncle Ben. All right, tètè sí wọn. Ẹ ṣé o. Ẹ ṣé. Èmi nìkan tán. Ẹni yẹn nice. Bùdá yẹn nice gan. Báwo wà ní? Níbo lẹ bọ́rọ̀ yín dé? Ọ̀rọ̀ o. Ọ̀rọ̀ ìfẹ́ náà. Ọ̀rọ̀ ìfẹ́. Àǹtí mi, ó má ṣe sọ fún mi pé òun fẹ́ fẹ́ mi mà. Kí ni ìwọ wá sọ fún? Kí lẹ ti fẹ́ kí n sọ fún? Mo ní kó jẹ́ kí n máa rò. Kí ni nǹkan tó ń rò? Sọ fún mi kí ni nǹkan tó ń rò? Wọ́n ní kó wá jẹ sàárà olọ́jọ́ wọnú. Ṣé owó epo náà ní kó mú àná àbí ti yọ? Àǹtí mi, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Bó lẹ fẹ́ kí n fi dẹ̀ǹdé sí? Dẹ̀ǹdé? Jọ wèrè wo gan ló ń jẹ́ dẹ̀ǹdé? Tí ò bá sí ti ṣu, kí làbá máa pè níyàn? Tí ò bá sí ti tàgbàdo, kí làbá máa pè ní ẹ̀kọ́? Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àti wọ́n dẹ̀ǹdé lára èmi àtàbúrò mi. Tí ò bá ń ṣe wọ́n tó donate kidney fún mi ò mọ irú òpó tí àbúrò mi ò bá wà lọ́jọ́ yìí nìyí. Dẹ̀ǹdé mo wá ń gbà ládùúrà fún mi. Lójoojúmọ́ tí n bá ti jí báyìí ni mo máa ń gbàdúrà fún ẹ tí mo dẹ̀ máa gbàdúrà fún ẹ títí láéláé. Gbogbo àdáwọ́lé ẹ̀ báyìí ó máa yọrí sí rere ni. Ìjáde ìwọlé ẹ̀ ò ní rìn lè kú lọ́wọ́. Ò ní ṣìrìn ò ní ṣílẹ̀ tẹ̀. Gbogbo nǹkan tó ń mí nínú ọlá àìtẹ́lẹ̀ tí ó mí kọ́kọ́ ò ní kú mọ́ ẹ lójú. Dẹ̀ǹdé, mo really appreciate it. Thank you so much. Kò ṣe. Àǹtí ẹ̀ ní gbogbo eléyìí, a kì í dúpẹ́ ara ẹni. Tí ìbá ṣe fún ta ni mo tún fẹ́ ṣe fún? Ẹ̀yin náà mọ̀ pé Ṣìkẹ́mi nìkan náà ni mo ní. Ṣìkẹ́mi, tó báwo la rẹ báyìí? Mo ti wà okay. Ó ti rìn lójú ẹ. Máa ń tí. Mo ti ẹ̀ bá yín gẹ́ta àwọn kankan bọ̀ lọ́nà bí mo ṣe ń bọ̀. Ìjọba mi máa ń yẹ.
Má bínú bó kéré. Mo òkè báyìí lọ́wọ́ ẹ̀ máa lọ. Ó ní ṣìṣe ò ní ṣe. Ọkọ̀ tó àlè ojú ṣe é. Wọ́n lè máa pè lórí tí ó kì í sùn tó fẹ́ kí mi náà sùn. Bẹ́ẹ̀ ló ń pè ẹ́. Bẹ́ẹ̀. A ní kò tiẹ̀ gbé kó gbọ́ nǹkan tó fẹ́ sọ. Àǹtí kò sí nǹkan tó fẹ́ sọ, ó kàn fẹ́ rojọ́ náà. Tí ẹ ṣì gbé iná. Tí ẹ gbọ́ pé ń lò. Ṣìkẹ́mi, báwo ni? Mo wà okay. Well, I'm sorry to actually call you by this time of the night. And I know it's rude. Tó bá jẹ́ pé mo nífẹ̀ẹ́ ní tòótọ́ ni, I should let you sleep. Kò ṣe time ló yẹ kí n máa pè ẹ́. But baby, ṣorí ọ̀rọ̀ ìfẹ́ òun ló bá wọn lójú mi. Baby, ṣorí gbogbo ọ̀nà tó wà nílé ayé, gbogbo ọgbọ́n tó wà nílé ayé òun ni mo ti dá. Wípé bóyá kóhun tiẹ̀ wá. But I tell you one thing, I just can't get to sleep. Baby, I love you. Honestly, I really do love you. Just give me that chance, please. Ó dáa, mo ti gbọ́. Baby, is that yes? Tó bá sọ bẹ́ẹ̀. Baby, I love you so much. Baby. Wow. Oh, Danu mi dùn báyìí. Honestly. Auntie, I promise you, you're never gonna regret this. Okay? You're never gonna regret this. I love you so much, baby. I love you too. Sit tight. Ó ṣe tó gbọ́ràn sí mi lẹ́nu. O ò dẹ̀ ní regret ẹ̀. Sọ̀rọ̀ yìí kò ní lẹ́yìn o. Kó má padà wá dóhùn wá. Àǹtí, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin wa yìí. I don't know, as in, I just can't believe it. Yeah, because you see, one thing is, Ojo bi ala lójú mi. Yes, darling. Tó bá sọ pé àlá ni, bóyá àlá ni ngbà yẹn. Àlá. Tó bá dẹ̀ pé àlá lele, I'm telling the honest truth, èmi ò fẹ́ jí mọ́ o. Yes. Nítorí pé irú àlá báyìí ló yẹ kéèyàn máa lá ní every time. Ó máa better kó jí o, because this is real. Baby, I'm all yours. Wow. You're all mine. And are you sure about that? You're sure you're mine? Well, darling, thank you so much for being mine. I really do love you, baby. Jenny, Boni, Kujoko, dákun má bínú o. Kí ni nǹkan tó ṣe ọ gangan náà? Mo fẹ́ mọ̀ nǹkan tí ń gbénú ẹ gangan tí ń ṣe ọ tó fi bẹ̀rẹ̀ sí mọtí. Níwọ, ìgbà wo ló bẹ̀rẹ̀ ọtí mímu? Iṣẹ́ tó lọ́n fi rán kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Àwa tí jẹ́ pé Ọlọ́run tó fi ọtí ìran wa gan, kì í ṣe pé ó dùn máa wà náà nú, àwa náà gbà ká mú ni. Àwa gan gbàdúrà pé kọ́lọ́run yọ kó, tí ì bá ṣe pé téèyàn bá ti mú, àmọ́ gògóńgò lórí burúkú tó nù mọ́ tí ó mọ̀ bọ̀ bí pẹ́dà kẹ̀kẹ́. Kò dùn mọ́ wa nú. Ká má ti wá sọ̀wọ́ tó wá jókòó wá bẹ̀rẹ̀ sí mu ọtí. Kí ló sọ ọdẹ dọ̀tí o? Mo fẹ́ mọ̀. Ẹ̀gbọ́n mi kò lè jẹ yẹn ṣáà máa wò ń tin yín, máa wò ń tin yín. Kémi máa wò. Ṣé ọmọ owó ìkẹta àwọn Yorùbá máa ń pa ni? Jẹ́ ń ṣe ẹ̀sáǹpù kan fún ọ. Sọ́rí kò lè yé mi tó ń sọ yìí. Ó dàbí kémi pẹ̀lú rẹ kọjá pé ká wà nù ọkọ̀ ojú omi, ká wà láàrin àgbà mi. Kí o wá mú kùtà kọ́ máa fi gbá àyè ibi tó jòkó sí gbà
kí wá ní à Dẹ́ndé sọ fẹ́ lu ọkọ̀ ojú omi ni kọ́ wá ní à kí ló kan tèmi ń bẹ̀ ìgbé ṣe báyìí rẹ lọ jòkó sí ẹ dákun ṣé tómi bá wọnú ọkọ̀ ojú omi ilé mi pẹ̀lú rẹ kọ́ ni ó jẹ́ gbé lọ ni àwọn sì sọ pé kí n mọ̀ wò irú wíwò wo nu mo fẹ́ mọ̀ nǹkan tó ṣe ọ gẹ́gẹ́ tó sọ̀rọ̀ ẹ̀dọ̀ tẹ̀ntì mo ti kiri. ìgbọ́n mi tí bá ṣàlàyé fún yín látàwọn ṣùlẹ̀ ẹ̀ lè understand ẹ wo ṣàfihàn mi sílẹ̀. ayi dídọ̀ ìgbẹ́nu sọ̀hún ilẹ̀ understand wo ló sọ kí ni ilẹ̀ ọ mo ní mo fẹ́ mọ̀ a sì sọ pé ilẹ̀ understand mo fẹ́ mọ̀ nǹkan tó ṣe ọ. ibi tó yẹ mo sì jókòó pẹ̀lú yín bí pàdé. ṣe rí tẹ̀gbọ́n àbúrò tán ní fi ara wọn dé. Are you walk out of my presence? ọmọ ìyá kìyàwó ọmọ bàbá ní ń bá. ọ̀rẹ́ ṣó mọ nǹkan tó ń ṣe ṣá. mo pọ̀ tí ẹni. wa mo ti ń wo ẹ these days bó ṣe ń ṣe kò fẹ́ yé èèyàn mọ́ rárá ọkàn ò sí níbi nǹkan tá à ń gbà yìí kí ló ń ṣẹlẹ̀ gangan. kò yé mi ó tojú sí mi ṣé mi nìkan ni bọ́nà ṣé mi nìkan ni èmi ló yẹ kó máa pè ní president promise and fail tí àwọn èèyàn bá promise mi báyìí tó máa sọ pé máa bọ̀ báyìí ọlọ́run ẹlòmíà máa gbére ẹ̀ ṣe pé tí máa déwájú táwọn báyìí tí máa ní àmọ́ ti déwájú á ní òun ti lówó yẹn lánàá ni ìlòdé tíṣẹ̀ jọba láyé mi tó yìí travelling tá a dẹ̀ ń sọ yìí kò ń ṣe pé mo kàn fẹ́ travel kí n lọ ya picture iṣẹ́ ti wà ń bẹ̀ fún mi tí n bá débẹ̀ báyìí wọ́n ní wọ́n máa fún mi iṣẹ́ tó yẹ pé mo máa send dollars sí ilé ní ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ ṣo fẹ́ gbọ́ mo fẹ́ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ fún ẹ. wọ́n ní téèyàn ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ lèèyàn máa ń rí owó fún ni kò tó pọ́n. wọ́n máa promise ẹ wọ́n ní kó o wálé ní wá lọ́la ìwọ tó ń sọ wípé wọ́n ti ríṣẹ́ fún ẹ ní ìlú òyìnbó tó ń lọ tó bá dọ̀hùn tó bá sọ fún ẹ pé fake ìwé ni wọ́n ṣe fún ẹ fake document ní gbogbo document ẹ tó bá dá ẹ padà wá ńkọ́ gbogbo owó tí àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n fún ẹ yẹn tó yẹ kó fi ṣoríire kó fi wà ókè ń bì tó lọ kó sórí ticket tó náà travel adigun kan lọ ó tẹ̀ ní dúró ya fọ́tò rárá gbogbo ilé alárànbarà lọ́hùn kọ̀ wálé padà ni. Lamidi pilot. Yes. Lamidi pilot ojú mi kòrò tẹ́lẹ̀ bọ̀ tẹ̀rín tí ń bọ̀ báyìí. bó o ṣe ń wà wáyọ̀ lọ́hùn wà wà dé lẹ́ẹ̀lẹ́rìí mo mọ̀. mo appreciate ẹ. tí n bá dọ̀wù kọ́ tí n bá bá mi tí mò ń wá lọ bẹ́ẹ̀. tó ń wá lọ. o bámà yọ á dà fún ọ̀rẹ́ mi bóyá bá a dá sí yẹn o ní sórí burúkú. bámà jẹ́ kó fún wa lọ́tí ká mu tí ká. ẹjọ ẹ fún mi tìrìtìrì. o ti ní tú ṣọ́ọ̀tì. o lè ṣọ́ ọ̀pọ̀ yẹn o ṣe bóyá àwọn náà dẹ̀ ṣe tó oògùn tó ṣe ni. last time I checked mi àti ọjà. ẹ̀ẹ́dà má wọrí. ṣé orí tó bá dé ó máa ṣàlàyé fún mi nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ má wọrí má bà sọ̀rọ̀. kì í máa píṣẹ́ tẹ́ bá lè bá mi bá sọ̀rọ̀ ìjọ tó yọ lọ́rùn ìjọ. ẹ kúlẹ̀ àǹtí mi. wá ń bí báyìí ṣé o ò rí Dẹ́yìndé lórí ìdúró ni. Dẹ́ndé mo rí. o rí i. ọ̀rẹ́ ti yé mi ṣé ti bá. ṣìkẹ́ ìwọ máa wò ó fọkàn ẹ balẹ̀ ṣé ti bá máa bá sọ̀rọ̀. ṣé kí pè yín ni àbí báwo àbí. a ní kó má wọrí pè mí má bá ṣé bá búrò mi ni má bá sọ̀rọ̀. ṣé kí pè yín. pè mí létà ṣé ti gbọ́. ìjọ máa pè yín. má wọrí. àǹtí mi kí ló dé tẹ́ ń waste time bọ̀bọ̀ yìí kí ló dé ṣe ṣàlàyé fún sí kó lè mọ bó ṣe máa bẹ́sẹ̀ sọ̀rọ̀. àbúrò mi wọ́n ní ká pé wèrè lọ́kọ ìyàwó kó lè jẹ́ kárọ́ náà lọ ogbongbon báyìí la máa ń tó egun òtòlù ṣe lọ́rọ̀ bọ̀bọ̀ yẹn àmọ́ ni tí ò wá ẹrẹ́run rárá àtọ̀ wọ́n fi mí sílẹ̀ máa ń dùn ẹ̀. ẹ wo èmi ń wò kó bí akẹ́pẹ́ kẹ́ ṣàlàyé fún sí torí mi ò nífẹ̀ẹ́ sí gbogbo bó ṣe ń dúró bó ṣe wá ń dúró inú ń bí èmi. a ní kó má wọ̀rì ṣé bẹ́ẹ̀ mi ni don't worry. forget about that. mi ti bẹ́ẹ̀ jáde ó dẹ́ pé mi ṣe shopping. are you kidding me. ẹ wo nǹkan tí mo bá yẹ àbúrò mi ò lè ó yá let's go and see you. ọ̀rẹ́ mi ṣó mọ̀ pé àwọn àgbà bọ̀ wọ́n ní èṣù tàti mọ̀ lọ́jọ́ tó ti fún ó sàn ju áńgẹ́lì tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ mú wọn. ṣó dẹ̀ rí òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sàn ju wàrà tó kún fún ìyọnu lọ. rántí pé bọ̀bọ̀ yìí ìgbà tó ní lọ́wọ́ ó fi mọ̀ ẹ́ o ìwọ náà dẹ̀ mọ ipa tó kó nínú ìgbésí ayé ẹ̀ mo wá fẹ́ kó o dúró ọ̀rọ̀ yìí dáadáa o kí ọ̀rọ̀ ẹ má bàa dàbí ẹni tó gbọ́ kúkò jù tó dominú àgbàdànù rò ó. ẹ kú jókòó. àǹtí. special adviser. aṣọ ọ̀rọ̀ dálẹ́nu ẹ̀ tó báyìí ó mọ̀ ọ̀rọ̀ sọ báyìí ló lọ sí gọ́ọ̀mẹ̀ntì kó lọ ṣiṣẹ́ kó lọ bá wọn ṣiṣẹ́ ń bẹ̀. olórí burúkú yẹn
ó fẹ́ bà ayé àbúrò mi jẹ́ ni wíwú àwọn advice tó ń fún un ó fẹ́ fi bà ayé ẹ̀ jẹ́ bí tí ẹ ṣe bàjẹ́ ṣórí mo wá di ojú mi kí n tó là ó ti kúrò nílé yìí ó sì jókòó adé màá rí olóṣè ọgbó ṣe rí. àǹtí mi lè ti pọ̀ jù. bí mo ṣe é sọ̀wọ́ ẹwẹ́ níta nítorí ẹja ṣé wò rí pọ̀ rẹ̀ burúkú lélẹ̀ olórí burúkú ni ó fẹ́ bá tiẹ̀ jẹ́ ni. ẹ tún pẹ̀lú lórí burúkú. ṣé olórí burúkú ni mo ẹ̀ṣẹ̀ pé mi ò tí ì sọ fún páyé ẹ̀ bàjẹ́ ayé lè ti bàjẹ́ má jẹ́ kó bá tiẹ̀ jẹ́ ṣé orí bó ṣe wò wọ́n yẹn tí wọ́n ti ta ẹni tó máa bá tiẹ̀ jẹ́ ní wọn kò láìkẹ́ ó ti para ẹ̀ tí ń dán bó ti ń wà òkè inú ti ń bì nìyẹn tó yẹ ló ṣe wá owó tactics gbogbo ọgbọ́n tó máa kọ́ ẹ pé kó bá lè fẹ́ nìyẹn sílẹ̀ olórí burúkú ni dàbí mo ṣe dà ní wọ́n pẹ̀lú wọn. ó ṣe máa ń ṣe nìyẹn inú ń bí ni. sori máa advise ẹ ipe kò move on pẹ̀lú láìpẹ́ rẹ̀ torí pé kí ni aya burúkú ṣe fẹ́ ṣùgbọ́n àna burúkú ni ò ṣe fẹ́ o sori ẹ̀gbọ́n ṣìkẹ́mi gangan ó ní èṣù lẹ́yìn tó ń ti ṣìkẹ́mi òun ló ń kọ̀ òun ní o. ẹ̀gbọ́n ṣìkẹ́mi. bẹ́ẹ̀ni. èmi ò pé tèmi ló ń ṣe ni. tiẹ̀ bó ọtí ìyá mi ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú ṣé ǹjẹ́ àwọn ọmọ ikú kan tán ń pè ní ajẹnifẹ́ ni bóun bá ti ń jẹyàn báyìí yóò sì mọ fàtẹ́gùn sí kó jẹ́ pé orí 2-story building ló wà bóyá wọ́n máa lọ́rẹ́ ìjàkàbà wá báyẹn ni wọ́n sàmì sọ pé àwọn gòkè yẹn wọ́n mọ̀ jẹyàn báyìí wọ́n mọ fàtẹ́gùn sí jáwọ́ kó lápọ̀n tí ó yọ kọ́ domi lákaná wo agúnmu ọ̀ràn bá o lẹ́yìn kan gba dírípù kó wọnú sàn rẹ lọ bíbẹ̀ kọ́ dẹ́dà hàn bá ń gèlè. sori tó bá tiẹ̀ rí bọ́n ṣe lé mi bí ẹsẹ̀ mi wọlé tuurutu ni. sọtọ ṣé sáàsì máa lọ àbíbí lọ fẹ́ dàgbà sí. èmi ò I don't know what you are thinking or talking about. ṣìkẹ́mi lè sọ fún mi. èmi ni mo ní kó wá mi sọ fún ẹ pé kó wá rí mi. Well, I hope all is well. Ṣìkẹ́mi ló sọ fún mi pé òun ti lóyún. Ṣìkẹ́mi lóyún. Ó ti lóyún. Ó dẹ̀ lóhùn bóun ṣe máa sọ fún ẹ ni mo ṣe ní kó bèmí pè wá kí n fẹnu ara mi sọ fún ẹ. Ṣìkẹ́mi, no, come. Please come closer to me. Come closer now. Tell me, what's the meaning of all this? What is going on? Ìjọ́ wo ni mo di tiger tó jẹ́ pé ẹ̀rù ń bá àti yọ ayọ̀ mọ́ fún mi? I told her now, mo sọ fún pé I know you to be a perfect gentleman. So, I'm going to be a father soon. Yes, so this calls for celebration. I'm a celebrate. So I'm actually going to be a father soon. Wow, so I'm actually good. Ta ni ẹ ta ló béèrè kí ló fẹ́? Èmi ni Dẹ́yìndé. Wèrè wo ló ń jẹ́ Dẹ́yìndé? Ta ni ẹ? Ibo ló ti ń Dẹ́yìndé tó dẹ̀yìn bọ̀? So, tó mọ nǹkan tó sọ fún mi. Ládùn nǹkan tí mo ṣe fún family yìí. Mr. Dẹ́yìndé, ẹ jọ̀ọ́ ẹ má bínú ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín. Ẹ jọ̀ọ́ báwo ni Ṣìkẹ́mi ṣe jẹ́ sí yín? Ìyàwó àfẹ́sọ́nà mi ni mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi sí i. Anyway, gbogbo test ta carry out lára yín, a rí pé kidneys méjèèjì yín they are in perfect condition and ẹ wà fit láti donate ẹyọ kan. Bẹ́ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti pe àwọn colleagues mi, so they are on their way. So tó bá ti dé nsìn a máa bẹ̀rẹ̀ operation yẹn, but for now ẹ máa lọ sí reception, ẹ máa lọ jókòó dé wọn. Sure, I understand. Ẹ má bínú béèrè tí mo ń béèrè o. Ṣé mọ̀ pé to donate a kidney for a lady at this point in time, ṣé mọ̀ pé it takes a real man to do so. Ṣùgbọ́n doctor, mo really appreciate it. No problem. Jọ́ kí ló ṣe fún wa? Ṣé ó ra Nàìjíríà fún wa ni àbó ra airport fún wa àbí kí ni nǹkan tó ṣe gangan tó ṣe fẹ́ kú sí wa lọ́rùn? Ó yá mo ṣe ń wẹ̀ kókó sí ara ẹ̀ kókó jáde kúrò nílé yìí. Mo ní kó jáde. Fẹ́ kẹ́ mọ̀ pé Ọlọ́run wà. Èmi ò mọ̀ pé Ọlọ́run wà, èèyàn nìkan ni mo rò pé wà, so ìwọ ni kó wá sọ fún mi pé Ọlọ́run wà, ṣó ti gbọ́? But I'm sorry. Tani ẹ? Ben, ó jẹ́ má dá lóhùn. Ṣé o ti mọ àwọn èèyàn tẹ́ pé tó máa ṣe nǹkan £1 fún ẹ, wọ́n máa sọ di 100 million mọ́ ẹ lọ́wọ́. Irú èèyàn tó jẹ́ nìyẹn. Àwọn olóṣì. Mímọ̀ nǹkan tó ṣe fún wa tí ò ní jẹ́ ká gbádùn. Tó ṣe pé ó máa wá dúró lórí ẹ̀mí wa báyìí. Kí ni nǹkan tó ṣe? Wọ́n máa ń tọrọ owó kiri ni, olórí burúkú ni wọ́n. Wọ́n máa ń tọrọ owó kiri ni. Okay, I see. Anyway, I am a father soon. This goes to ọjọ́ túraká kọ́ gbàgbé tó ti lọ
sọ́rí béèyàn bá torí obìnrin téèyàn torí obìnrin kan kú ẹgbẹgbẹ̀rún lọ́nà gba ẹgbẹ̀rún obìnrin ni wọ́n gbà sáré olúwẹ̀ kọjá wọ́n tún wá nígbà bẹ̀ kọjá nìkan èyí tí ó yàgbẹ́ ń bẹ̀ wá èyí tí ó tọ̀ ń bẹ̀ wá kọ́lá mi ò bẹ̀ tọ́ sí àwa torí obìnrin ọwá jòkó ọwá ká wo má jẹ́ ń parọ́ fún ọ sọ́ọ̀tì ẹ̀rí ayé tàwa yìí àwọn obìnrin kan ti pọ̀jù àwọn ọkùnrin lọ màláìkà ti ń dá obìnrin wọ́n ń rọ wọ́n bígbà tí wọ́n bá ń rọ ọtí bíúrì ni ọkùnrin bíi ayé tàwa yìí lọ́ọ́ ti rọ́kùnrin kan tó fẹ́ obìnrin 10 àwọn obìnrin sì tún lélẹ̀ náà ni sẹ́tọ̀rì rẹ̀ náà lọ́wọ́ abẹ́rẹ́ sí ní sunkún túra akẹ́kọ̀ọ́ bọ́ta kọ́sẹ̀ bẹ̀rẹ̀ you start for new life bàbá bẹ̀rẹ̀ new life tó bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ìgbà mi lèèyàn fi rómi kò sọ́wọ́ láwọn èèyàn lóbìnrin ò tẹ̀lé yàn kí obìnrin kí ni bẹ́ẹ̀ bí obìnrin àwa torí obìnrin lọ́lọ́lọ́ ọwọ́ gbẹ́nu tì bí ìgbà tí wọ́n fẹ́ pa ẹran léyà sọ́rí èmi tán wò kí wọ́n gbé ọtí lẹ̀ báyìí kán gbé obìnrin lẹ̀ yíyí ṣe ìnáwó gan ọtí ni láyé tóbìnrin ti tán wà useless wọ́n useless bí kéèsì fóònù ni kẹ́ni lọ́mọ akàn ọwá torí obìnrin ọwá nanu sókè bígbà tí wọ́n fẹ́ pa ẹran fún léyà bọ́tà kọ́ sára gírí kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ you start for another new life you start new life new generation and new combination kọ́ owó obìnrin mi síwájú ọwọ́ àsùnkò omi mà lọ́pọ̀ lójú ẹ̀kẹ́ omi mà dẹ̀dẹ̀ lọ́pọ̀ lójú ẹ̀kẹ́ ọjọ́ bẹ́ẹ̀ mi gbówó kẹ̀kí kí n lọ fi wá nǹkan mú tí bá gbá trọ́fì mẹ́ta ikọ̀ rẹ̀ tiẹ̀ fún ọwọ́ àsunkún èmi náà sì ń bọ̀ dárò torí obìn dẹ́ndẹ́ bọ́dá dẹ́ndẹ́ wàhálà orí yìí tuntun burú olùsímọ́ wọ́n gbọ́n wèrè ó dàbí búrọ́ọ̀sì 1 inch sí ọwọ́ adé báyìí èmi wá bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ kárò pé kí ló dàdé torí obìnrin. báwo ni màá jẹ má bínú pé mo tètè jáde sí ẹ mo ń ṣe nǹkan nu lẹ́yìn ìbá ti yọjú sí ẹ and kí ni orúkọ ẹ. Ṣèkẹ́mi lórúkọ mi wá. Oh, what a nice name. And dájú àti mọ́mí nǹkan bẹ̀. Àwọn parents mi ti kú. Ọlọ́run á fọ̀run kúkú kẹ́wọn. Ọlọ́run á ṣàánú àwa tó kù. Àmín mà. Àmín. And ọmọ mi ṣàlàyé nǹkan fún mi pé. Bẹ́ẹ̀ ni mà. Tó bá jẹ́ bẹ́ẹ̀, àwa gbádùn mi bí ẹ̀rà ṣe ń gbádùn ṣúgà. Ṣé ti gbọ́? And kí ni jíjẹ mímu kí ló fẹ́ kí n ṣe fún ẹ? Rárá o mọ́mì, mo ti ń wò pé bóyá kí n wọ kitchen kí n dáná fún yín ni. Àrà no. Èní tó wá kí mi tí mo dẹ̀ wá ń bí, mi gbọ́dọ̀ dáná fún ẹ jẹ. Anything tó bá fẹ́, wọ́n ṣáà fi fine. Màá má worry, ṣáà rárá jókòó relax. Thank you so much, mommy. Thank you, ma. Hey. Mommy nice gan. Afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ àbí tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn ìfẹ́ ni. Àwọn àgbà wọn fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹni táyé yẹ bọ́mọdé bá ń gé ní nínú igbó àwọn àgbà ló mọ bí àwọ sí a ò dẹ̀gbọ́n bí ẹni ń ṣọ́ ni àmọ́ ká máa wòye bọ̀ a ò ní sọnù ká tó sọnù a ò ní sọnù ká tó mọ̀ náà. Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbóná ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yábí ẹ̀gbọ́n tàbúrò. How much is my bill? The total amount is 22. Okay. Never mind. Thank you. All right, babe. Ẹni òwò tún tí ó wò sí o tó bẹ́ sọ́nà tó mìíràn afọ́jú kò lè dáhùn o láì múpa lọ́wọ́ láì lẹ́nìkan tó lè tọ́ ní sọ́nà àmúdélé yìí kàyà. Ṣìkẹ́mi, mo fẹ́ kó wo gbogbo àyíká yìí. Ṣo láìkẹ̀? Bí ìwà òkè wọ́n mi. Ní àtẹ̀ní ìlọ, gbogbo bí ìdí títí ẹ̀. Gbogbo ló máa ṣalákòóso bí látẹ̀ní ìlọ. Ẹ̀mí ìpẹ́ fún mi. Everything tó wà ń bì. Ìwọ ló ní kó máa ṣalákòóso látẹ̀ní ìlọ. Gbogbo títí ẹni gbogbo ẹ̀jẹ̀. Mọ́mí ẹ̀mí ìpẹ́ fún mi ní gbogbo. Ìwọ ni gbogbo. Mọ́mí ẹ̀ ṣe máa. Má kúnlẹ̀, má kúnlẹ̀. Ìyàwó ọlá ò gbọ́dọ̀ kúnlẹ̀. Ọlọ́run á máa pèsè fún gbogbo nǹkan tó ń mí àti nǹkan tí ò mí lú. It's okay, yeah? Well, actually, to buttress what my mom is saying, Toriola, yes, everything. Hey, ṣe ma. So far tó bá ti múnú ọmọ mi dùn, tínú ọlá mi ń dùn, tínú ọmọ mi ń dùn, inú mi dẹ̀ ń dùn.
Wàláhì ò ní problem. Kékeré ló ṣì rí yìí o. Kékeré ló ṣì rí. Mommy, enough of the talk. Baby, let's go round so you see your new place, eh? Okay. Yeah, let's go. Come on. Ẹ̀yin tí ṣáájẹ́ wa ní àtẹ̀ní ìlọ ìyàwó ọmọ mi òun ló ní gbogbo bí nsìn kẹ́dẹ̀ máa ṣe dáadáa pẹ̀lú ẹ̀ òun ní kẹ́ máa deliver fún respect ẹ bá ń fún mi ní kẹ́ máa bá mi fún. Ọkàn mi ṣèbalẹ̀ ń sìn ni. Lórí. Torí tẹ́lẹ̀ mo ti wò pé tí mo ẹlẹ́dẹ̀ bá ti wọgbà tán ó máa jú báyìí wọlé ni. Baby, èwo tún ni ẹlẹ́dẹ̀ ehoro? Ẹ má bínú, mo ti gbàgbé párá lóyìnbó ni mò ń bá sọ̀rọ̀. Nǹkan tí mo mean ni pé tẹ́lẹ̀ mo tẹ̀rù pé bí a ṣeré ni kò yẹ. Àmọ́ wọ́n gbà tó wá lọ introduce mi sí mọ́mí yẹn. Tí mọ́mí yẹn ti wá accept mi, ni máa wò pé òótọ́ ni. Baby, àti bẹ̀rẹ̀ náà ni mo ti sọ fún ẹ wípé kò fi ọkàn rẹ balẹ̀. I'm real there. Come on, you know I love you. Just put your mind at rest, okay? I love you, Mom. Come on. Kò sí ẹni tó máa dé bíbà tí ò ní ká jẹ́ kó kalẹ̀. Báwo ni ṣọwá òkè? Ṣọwá rè Ọlọ́run ní fi eléyìí ṣe àṣemọ́ oore àlékún oore lọ́nà àmà ṣe nínú ayé ẹ̀. I'm so happy for you, my darling sister. Abẹ́rẹ́ àṣírí ni àti èmi àti iná ni àbí. Àbúrò mi mo ti mọ̀ pé olóríire ọmọ ní ọdún ọ̀. Mo mọ̀. Túráyọ̀ kan ni mò ń wò yìí. Ojú mi gbọ́dọ̀ máa tẹ̀lé ojú. Túráyọ̀! Mo sọ bẹ́ẹ̀. Mo ní Túráyọ̀ ni. Túráyọ̀, ojú ẹ̀ rèé, ó tọ́jọ́ mẹ́ta. Túráyọ̀ kí ló ṣẹlẹ̀? Mo ń pago ẹ ògbé kọ́ mi. Ó dẹ̀ béèrè mi kí ló dé kí ló ṣẹlẹ̀. Ṣòṣì ń bínú sí nǹkan tẹ́gbọ́n mi sọ lọ́jọ́ yẹn. Èmi kẹ̀, bínú kẹ̀. Ṣó ṣàmọ̀ pé ọmọ Ọlọ́run kì í bínú. Ṣùgbọ́n ẹ̀gbọ́n ẹ̀ ló láwọn fẹ́ rí mi àti ẹ̀pọ̀. Ó dẹ̀ mọ̀ pé mi like láti máa gbọ́rọ̀ ságbàlagbà lẹ́nu. Ó yé mi. Bọ́n kọ́ tó ṣẹlẹ̀ ní pé sórí ẹ̀gbọ́n mi ò sí ní good mood lọ́jọ́ yẹn ni. Bó dẹ̀ ṣe lọ tán, èmi gan ti bá wọn wí. In fact, wọ́n láwọn máa pẹ̀gùn kó máa ní kó má bínú. Ṣé nǹkan tó fà tó fi wá gbé kọ́ mi nìyẹn? Ló wá bu yẹpẹ lémi dání. Túráyọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ibo ló lọ ní òrùn yìí? Mo kàn fẹ́ sáré ríyàn down the street ni. Nínú òrùn yìí? Wọlé sí mọ́tò kò jẹ́ kí n gbé ẹ. Àti ẹ̀ ní nǹkan tá a fẹ́ sọ. Wo ibi tí mò ń lọ ò jìnnà. Ìsàlẹ̀ ń bẹ̀ yẹn ni. Màá rí ẹ lẹ́tà. Ní mo ní jẹ̀bi, afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná. Ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yá bí. Tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rù mi wọ́n ìfẹ́ ni. Àwọn àgbà wọn fọwọ́ lẹ́rán. Wọ́n kò ṣe ẹni láyé yẹn. Excuse me, sir. Kí má sọ. Ṣé wọ́n ń ṣe promo ni àbí mi understand? Ẹ máa bọ̀ ètò yìí. Ṣé ti pick àwọn kẹ̀kẹ́ kan? No, mi ò tí ì yẹn. Ẹ bọ̀ ó kì í bí wọ́n fẹ́ wá rí wọn. Má lọ dán. Dèndé. Báwo ni? Ṣìkẹ́mi. Ṣé wàá? Àbí wo ni ọ̀gá tó ń sọ? Èmi lọ́lọ́run jogun ilé ìfẹ́. Like seriously? Ṣé ti tán pẹ̀lú àwọn nǹkan tó ń ra ni? No, look around. O máa rí nice body spray, hair cream, anything tó bá ṣáà need. O lè lọ mú. In fact, mi ní gbowó lọ́wọ́ ẹ̀. Yẹ Dèndé, wọ́n ní náà ojú tó bá ti mọ ni rí kò lè sọ pé òun ò mọ ni mọ́. So feel free, take anything tó bá fẹ́. Free.
like me ní gbowó lọ́wọ́ ẹ̀. Dèndé àní kó mú nǹkan tó bá fẹ́ wo àwọn wáìnì wà ń gbé oríṣiríṣi nǹkan lórí ibi. Àǹtí mi, ẹ guess what? You know I'm not good at guessing. Kí ló ṣẹlẹ̀? Àǹtí mi, mo rí Dèndé lénìí. Dèndé wá ṣe shopping ní shop mi. Ṣé rí màá tó mọ̀ pé mo ní shop báyìí? Ṣé ló lẹnu lẹ̀ bí àgùntàn? Ẹ wò, èsì fẹ́ lè máa pọ̀ sí lẹ́nu. You don't mean it. Ó tọ́ ni mo ń sọ. Bí ẹ̀yin bá nígbàgbọ́, ẹ̀yin ò rí Olúwa. Ọ̀tá mi dìde láàrin ènìyàn, ó faṣọ ara rẹ̀ ya. Ṣorí lójú Dèndé, wàá kọ́lé mọ́lé, wàá máa ralẹ̀ mọ́lẹ̀, wàá lọ sílùú òyìnbó. Àmín. Kọ́lé rere tán ṣe láyé báyìí ló máa ṣe lójú ẹ̀. Àbúrò mi, ó ti lójú Dèndé lọ gbàgbé ẹ̀. Dèndé báwo? Ìwọ Ọlọ́run, irú ìgbésí ayé wo lèmi wá wá yìí? Kó kúkú ṣe pé mi ò kàwé, mo kàwé. Àìníṣẹ́ gidi lọ́wọ́ náà ló jẹ́ kí obìnrin tí mo nífẹ̀ẹ́ sí fi mí sílẹ̀. Àbí kìí tiẹ̀ lọ ṣògùn owó ni. Mi ò lè wá kún kékeré jàre. Ìwọ Ọlọ́run, ó dé ṣíjú àánú wé mi náà. Má wò mí ràn báyìí. Dèndé, ó dẹ̀ ní sùúrù. Má kánjú ju kádàrá lọ. Àsìkò díẹ̀ dẹ̀ ló kù fún ẹ o. Orí àpèsìn lórí ẹ. Dèndé. Baby, I've got a surprise for you. Really? Surprise? Yeah, surprise. 2 guesses. Surprise? Mm-hmm. 2 guesses. A new car? No. Then what? But fair park motors on the compound. Last guess. Then tell me. Honey, you know I'm not good at guessing. All right. See, this is so big, babe. Only be most in Nigeria. Yes. So, Ibona can be most. Well, actually, preferably, she prefers America. But I mean to suffer with me any country of your choice, and you might be no see. So you make the choice. So, Malobi most America. You like America? Yes. You're good with America. In America it is then. Oh, baby. I'm so happy. Yes, baby. You deserve to be happy, for real. Wow. I mean, you have given me something, I want so much. Really, man. I'd always make you happy, baby. I promise you. Thank you. America. Ẹ ṣé àǹtí mi, bá ṣe rí nìyẹn o. Ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Ṣé o wàá sọ fọ́kọ ẹ pé tẹ́ bá ti yẹn máa mú mi dání kí n lọ́mọ báyìí ń tọ́jú ọmọ níbẹ̀? Ìyá ọkọ mi wà ńbẹ̀. Ìyá ọkọ ẹ̀ wo? Àwọn ìyá yẹn ti dàgbà, wọn ò lè ṣiṣẹ́ nǹkan máa jókòó sójú kan ni. Wọ́n èmi kò sí nǹkan sí mi ò ní lè ṣe máa wẹ ọmọ. Màá gbọ́ ọmọ ọjọ́ tó bá ti ń ké, màá máa bá ṣeré. Ẹ pẹ̀lẹ́ ìyá ìyàwó, kò lè work. Ìyá ọkọ mi wà ńbẹ̀. Jọ kò lè ṣe kí nìyẹn náà? Ìyá ọkọ mi wà ńbẹ̀. Káwá ní pé ìyá ọkọ mi tẹ̀ ti dàgbà pé kò lè máa bá mi tún lè ṣe kó máa bá mi gbé ọmọ. At least àmàgbà náà ní, àbí? Báwo ni ṣó ti ṣe àkáǹtì yẹn tán? Bẹ́ẹ̀ ni. Èló wá ní owó yẹn ti? 15,000 yẹn. Okay, báńkò. Bọ́sẹ̀. Yes ma. Ṣó ti kọ gbogbo nǹkan tí mo ní? Ma, mo ṣì ń take àwọn stock yẹn lọ́wọ́ tí bá ti take ẹ̀tàn máa fún yín report ma. So àǹtí mi, báwo wà ní báyìí bẹ́ẹ̀ lè lọ? Tí ẹ má wọ̀rí gbọ́n. Ben. Àǹtí mi, àbúrò mi, àbí mo ti ṣe yàrá wọ̀ ni? Ó ṣe yàrá wọ̀. Níwọ̀n ẹ sọ fún mi, àǹtí mi, kí lẹ̀ ń ṣe lórí bẹ́ẹ̀dì ọkọ mi? Tó bá rú ẹ lójú, why can't you Google it? Ma? Ṣé o ò gbọ́ English mọ́ ni? Mo ní tó bá rú ẹ lójú kó Google ẹ̀. Ben, tell me, can you please explain to me? Kí ló ṣẹlẹ̀ láàrin wa àtẹ̀gbọ́n mi lórí bẹ́ẹ̀dì? Kí ló ṣẹlẹ̀? No, tell me! Oh, really? Vicky, o mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, kò yé mi.
Baby, please do. Ben. Look, Shuri, my sister, I am actually telling you right now to take that bastard you have inside of you and take it back to the person who is responsible for that pregnancy. Because Kumushe, right? Auntie me, my darling sister. Why? Why what? Auntie me, you rò pọ́rọ̀ èmi àti Ben lè wọkọ̀. Kí ni reason? Mi ò rí period mi. Bí mo dẹ̀ ṣe ń wo ó dàbí ẹni pé mo ti lóyún. Má sọ fún mi pé Dẹ́yìndé ló lóyún o. Ta ló ti fẹ́ lóyún? Dèndé náà ló máa lóyún náà. Ṣìkẹ́mi. Ṣìkẹ́mi. Ọ̀rọ̀ òru la máa fi kíní yìí ṣe o. Ọ̀rọ̀ òru. Bẹ́ẹ̀ ni. Ẹ wá lọ gbọ́mọ ọba fọ́ṣùn. Kò dá bẹ́ẹ̀ o, ó dẹ̀ lòdì sófin Ọlọ́run. Ẹjọ́ èmi náà kọ́. Ẹ̀gbọ́n mi ló tì mí. Ẹ̀gbọ́n ẹ̀ ló tì. Ṣọ́rọ̀ ló ń sọ lẹ́nu ẹ̀. Ṣé o mọ̀ ẹpẹ́ níta kọ́ níkà tó gbàkà? Ìka wà nú ẹ̀ láti ṣe tẹ́lẹ̀ ni. Ìwọ gan-an fúnra ẹ̀ o dì sọ́wọ́, o tún dì sẹ́rù. O ní lọ́wọ́ o dì sẹ́rù. Gbogbo ètò ti wá yé mi báyìí. Àmọ́ gbà mí torí mi tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe mọ́ báyìí. Mi ò mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe. Wo ọ̀rọ̀ náà sú èmi náà torí mi tiẹ̀ mọ̀ orí orin ta fẹ́ kọ sí gbẹ̀dù yìí báyìí. Ẹ wo bí tán bọ̀rọ̀ ọjà, ẹ wo bí tán bọ̀rọ̀ ọjà. Gbàwó yẹn lọ́wọ́ ẹ̀ fún mi jáde. Gbàwó yẹn lọ́wọ́ ẹ̀ fún mi. Gbàwó lọ́wọ́ ẹ̀ fún mi jáde. Wo bí dada. Ní àtẹ̀ní ìlọ mi gbọ́dọ̀ tún wo bí kó wo kí kó wo lẹ̀ mi gbọ́dọ̀ tún lẹ́ mọ́nú ṣọ́ọ̀bù yìí. Ṣé o ti gbọ́rọ̀ mi? O ti gbọ́rọ̀ mi. Tó ń pé oyún ọmọ rẹ̀ káàkiri gbogbo èrò ládùúgbò. Mi gbọ́dọ̀ tún lẹ́ mọ́ mi báyìí o. Alẹ́ yín ti yín. Ó yẹ máa wọ bọ́ọ̀sì ni. Ẹ mọ́ mi ẹ má bínú ẹjọ́. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ private ẹ̀ mo lè explain gbogbo nǹkan tó ṣẹlẹ̀ fún ẹjọ́ má bínú. Ó yẹ máa gbé ni. Ẹgbẹ́ jáde nu ṣọ́ọ̀bù yìí. Mi gbọ́dọ̀ tún ní mọ́nú ṣọ́ọ̀bù yìí. Ní àtẹ̀ní yìí. Ìta. Wọ́n ní kẹjá. Ìta. Ẹ̀wọ̀ ẹ̀jẹ̀ ìta. Excuse me. Outside. Mo ti rí mọ́mí ẹ̀. Láti mọ́mí ẹ̀. Ẹ máa kí orí ọmọ rẹ̀ káàkiri àdúgbò káàkiri láti bo síbo ni. Mi gbọ́dọ̀ tún lé mọ́mí báyìí. Alẹ́ yín ti ní àti ẹ̀ní ìlọ. Mi gbọ́dọ̀ tún lé ọmọbìnrin yẹn bí mọ́. Mi ò wọlé tún rí ẹsẹ̀ mọ́ bì. Ṣé ti gbọ́? Tí bá tún rí ẹsẹ̀ mi báyìí, ẹ máa rí nǹkan tí máa ṣe fún yín. Ojú ayé láwọn wò, àmọ̀nù ayé. Báwo la ṣe fẹ́ mẹ́ nífẹ̀ẹ́ nínú? Bẹ́ẹ̀ni, mi mo fẹ́ rè é. Ṣèkẹ́mi ló wá bá mi. Ó kọ ẹjọ́ ó rò, ó sọ̀rọ̀ ẹlẹ́kún, àmọ́ ènìyàn ń ṣẹ̀. Ó lóun fẹ́ kó dáríjì òun. Jo ṣó dẹ̀ rí báyìí sìn pé ajá ìtì forí kó mi ó ti mọ̀nà lé lówó ẹ̀. Bá mi dáríjì kó fọwọ́ wọnú. Well, Ṣìkẹ́mi ò ṣẹ̀ mi. Tó bá rò lọ́kàn ẹ̀ pé òun ṣẹ̀ mi, èmi ti dáríjì. Tó yà ń ṣe Ọlọ́run ọba gan, ó ń dáríjì wa, à ń bèlè ta sí èèyàn ẹlẹ́ran ara. Èmi ti dáríjì o. Ṣe lastly, ó ní pé òun fẹ́ kẹjọ máa ń ṣe bẹ́ẹ̀ ṣe jọ ń ṣe tẹ́lẹ̀. Ṣùgbọ́n ayọ̀, ìwọ náà wo lẹ̀ kó wẹnu ọkọ. Ṣéèyàn máa ń jẹun lékele mọ́ oyó ni, ìwọ náà wò náà kò lè work. Kí ni kò lè work? Ìwọ ló lẹ́rù tó wà nú ẹ̀ yìí. Ìwọ ni. Ndo, tell me you're joking. Ìwọ náà dẹ̀ ń wò ó dẹ̀ sọ̀rọ̀. Dèndé love, mo má bínú sí mi. Òótọ́ lọ̀rẹ́ mi sọ, ìwọ ló lóyún inú mi. Dèndé, mo mọ̀ pé mo ti ṣe. Mo mọ̀ pé mo jẹ̀bi. Àmọ́ ó rọ láìfẹ́ tó wà láàrin èmi àti ẹ. Mo tiẹ̀ fi dáríjì mi ní padà ṣe irú ẹ̀ mọ́. Ó bu òṣìwò lẹ́yìn ladies wá fi lọ̀ mí iná. Àbí ṣé ẹwà òkè ṣá? Túráyọ̀ ọlẹ́ ló ń jẹ náà. Ṣé o pé mi wá èmi tí mo fún audience ni ó yá kí tó lajú mi sì kẹ́tì. Bọ́díkà. Má bínú Dèndé ọkọ mi. Tí ẹ fi lè fà mí létí o. Irú òtún ní ìṣọmọ lọ́wọ́ mi, mo má bínú jọ torí Ọlọ́run. Wọ́n ní wọ́n jáde kúrò mi bẹ̀ má fi parí yọ o. Mo mọ̀ pé mo jẹ̀bi, but I'm very very sorry. Baby, má jẹ̀bi kan àmọ́ ẹ̀ wọ́n ní wọ́n má jẹ́ ìyàpẹ̀ bọ́tà. Èmi tí mo fún audience ni. Ayé ìjà ìpò. Fẹ́fẹ́ ìgbọ́n ẹ̀ ló ti tẹ̀lé ẹ wá bí. Mo ní. Mo ní yẹ o, ìgbésẹ̀ kan ní mo ní jẹ̀bi. Afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná. Ọmọ ènìyàn ni ẹ jẹ́yà bí. Tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn.
ìfẹ́ ni. Ó bá jẹ́ ká lọ gbé tébù àbí chair ká gún orí ẹ̀ ká jókòó pa síbẹ̀ ni. Ṣé orí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀rẹ̀ ni? Irú ní òun ò tẹ́rí àfìgbà tó ń dókè mẹ̀sì tán fi òun egbọn. Can you just imagine? Then they actually work me out. Wo ọ̀rẹ́ mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀. Má jẹ́ ká ṣe báyìí. Jẹ́ ká padà lọ́nu ilé ká lọ bẹ̀ dẹ̀ǹdé. Bóyá ọkàn ẹ̀tẹ̀ ti máa balẹ̀ tó máa lè ráyè gbọ́ tèmi báyìí. Ṣorí jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Ọlọ́run má jẹ́ ká tẹ́ lọ́wọ́ ẹni tó fẹ́ràn rẹ̀. Ṣé wá rí oríta tàdé? Ó ní oríta kí ẹlẹ́rìí kó ṣe kíni kó gbẹ́rù ẹ̀. Má dẹ̀ máa rí ọ̀rẹ́ mi. A ní sùúrù Tíráyọ̀ as in ṣó tí ń lọ nìyẹn. Ó dẹ̀ má lọ. Ó dáa fún mi £100 lọ́wọ́ ẹ̀ kí n tiẹ̀ fi gbé báìkì. Madam, lẹ́yìn gbogbo test I carry out, I am sorry to tell you this. You are HIV positive. Doctor, you mean I'm HIV positive? Yeah. Doctor, mo ti kú. Mo ti ọbọ. Tèmi ti bàjẹ́. HIV positive. Oh, madam, take it easy. Ní sùúrù. Sherry, condition tẹ́ wà yìí. Ní that ẹ ti máa ṣiṣẹ́ agbára àbí kẹ́tì ẹ máa ronú rárá. Having HIV is not the end of the world. You can live through this. There are millions of people living through this. Nǹkan tí mo bá advice ni pé everyone is the hospital wan be by Ilaman treat similar case between yín. I would implore you to register. And when you register, wọ́n máa counsel yín, wọ́n á fún ní àwọn medications tó yẹ kó fún yín. And at the end of the day, you see that you are just living better. Ẹ má ronú madam ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Gbogbo olùsọ̀kò ayé ẹ̀rọ nù jinlẹ̀ o kẹ́ tó sọ̀kò tẹ́ bá máa sọ̀kò sọ̀jà kẹ́rọ̀nù kó má lọ bára lé ẹni. Ben ṣé o gbọ́ pé mo pè é? Ṣé ẹ náà ṣe báyìí? Bẹ́ẹ̀ lórí kó lórí burúkú ni ẹ́. Àṣìwọ̀n ní HIV ó lè bá mi sùn, bá búrò mi sùn. Ṣé kò yẹ kó sọ fún wa kó ti ní HIV? Àbẹ̀ náà yí ẹ̀ máa bàjẹ́ ni. What are you talking about? Kí ló sọ? Ó dà ìpòrí ẹ̀ òpè ṣé èmi ló ń sọ pé yẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ máa. Bẹ́ẹ̀ lórí ẹ̀ ti dàríwó lórí burúkú. Ókè tí kàtà wá ní pé mo seduce ẹ̀. Ìgbà tí mo seduce ẹ̀ wo ṣé sọ fún mi pé HIV positive ni ẹ́. Kò fi mí sílẹ̀ kó jẹ́ kí n máa bá tèmi lọ. Láìkẹ́, ju tí o bá ṣe pé tara wa, ju kí n mọ̀ ẹ́ ní àná tó jókòó lẹ́nu. Wà náà mi, bẹ́ẹ̀ wà náà mi. Mo tó wà náà mi kò ní dáa fún ẹ, kò dẹ̀ ní ragbá fún ẹ. Ìwọ tẹ́pà ṣírí ẹ ti tú. Aṣoyún ọmọ àlè níyá ẹ ní àṣebúrò òrò lólóyún ẹ fún kó tó wá gbé fún bàbá ẹ. Bẹ́ẹ̀ lèmi ni mo tó ṣírí ẹ fún gbogbo ayé. Bẹ́ẹ̀ náà òrí ní bá ti ṣe òní lọ́nà gbé pàkó ní dáa fún ẹ. Olè! Aládùúgbò ẹ má bẹ wá wo olè gbọ́mọgbọ́mọ ajé ọmọ gbé. Olè! Ìwọ ibi tí ma sùn sílẹ̀. Olè! Bẹ́ẹ̀ ni olè! 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 Aládùúgbò ẹ má bẹ wá jẹ kó lọ. Ọpẹ́ ní fọlọ ìgbà tí gbogbo ẹ̀dẹ̀ ti ń ṣe díẹ̀díẹ̀ báyìí wọn náà kò yá mọ nǹkan tí wọn ṣe ni àti pé dẹ̀yìndé àlùbáǹsì tèmi ò fún wọn ni pé tí nǹkan bá ń jóyàn lọ́wọ́ èèyàn máa fi jólẹ̀ ní o ìwọ̀nba tó bá rọra wọlé kéèyàn fi di nǹkan mọ́lẹ̀ torí bẹ́ẹ̀ ni ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló ń babaláwo gan kó máa dífá ọ̀rọ̀ ọ̀run àmọ́ gbogbo atótónu mi látàárọ̀ ni owó tó lọ́ba ń sẹ́ndì lánàá God will win ò débi pé mi ò rà láti ìrà láti níjẹ́ bẹ́ẹ̀ God will win. Ṣọ́ọ̀tì alátìyìn ni. Èmi ò rí. Mo ti ṣe transfer gan mo ṣe. Ọba ti mọ̀ ṣe transfer máa ń pẹ́ kán tó tẹ̀lé lọ sí medical kó tó wá di pé wọ́n mọ̀ wò bóyá ó fìtì àti wọnú àkáǹtì olúwẹ̀ ìwọ náà mọ̀ wò ní ìsìn olúwẹ̀ kàn gbé fóònù káàkiri látàná ni gbogbo nǹkan tó yẹ kéèyàn gbẹnu sí èèyàn ráyè kọ̀rẹ́ tiẹ̀ ń gbòòrò. Ẹ̀dẹ̀ náà tí alátìwọ̀n rèé nà. Èmi ò mọ̀ mo ti ṣe. mo sàdí pé mẹ́sẹ̀jì wọ kíní àmì mi ò tètè ọ̀sẹ̀ mi ò mọ̀ kó tẹ̀ bá ti bọ́ ti sọ̀rọ̀ sí ló jẹ́ rí. Ọ̀sẹ̀ ọlọ́wọ́ mọ̀ bù sí wa náà lọ́wọ́ bàbá yẹn wá lọ kọ̀rẹ́ tiẹ̀ fún wọn níta kí n gbẹnu sí nǹkan. Hello? Hello sir. Ẹ̀gbọ́n tí wọ́n gbàgbé mi bẹ́ẹ̀ yẹn kú dá báyìí. Mi ò dá inú ọdún náà mo ti wà ráàlú bí wọ́n gbé gbèsè ṣó ti yẹ but nǹkan ò rí bí mi kan ṣe rò nígbà tí màá dá Amẹ́ríkà ṣó nígbà tí mo dá Amẹ́ríkà ọ̀dọ̀ ẹ̀gbọ́n tí mo gbé ó tó time kó bẹ̀rẹ̀ sí ní ní mi lára a ní kí n lọ charge iná kí n charge omi àti pé mi ni mo máa ra groceries all those things so frustrate me gan mo ní láti fight back my fighting back
guy sent me out of his house. So, Ọlọ́run á ṣe yóò ní. Bí tí mo ti ń struggle pẹ̀lú mo pàdé ẹ̀gbọ́n ìyàwó mi. Àǹtí ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú tọ́jú wọn, èmi náà ti rọ́wọ́ yín lára wọn. Kò tọ́pẹ́, ẹni tí Ọlọ́run bá rán síyàn náà ló máa ń ṣèyàn lóore. So, mi ò rí any big deal nínú ẹ̀. So, kí ni wọ́n wá ṣe nísìnyí? Ẹ̀gbọ́n mi ṣe kọ́kọ́ kódà mo ti rún lé gan Kásùn Kájí Enterprises ni mò ń ṣe báyìí. That reminds me of my big brother, Atola Face. Ane Kásùn Kájí Enterprises. Okay, ìyẹn ti dópin báyìí. Ó ṣe bí ti kú o. I will take you to the States. Yes. America, àbí mi gbọ́n kan tẹ sọ ni. Àǹtí, ṣé mò ń lálàá ni àbí báwo? Big deal nínú ẹ̀, why not? America. Ṣé o ní passport? Mi ní passport mo ti expire. A máa ti renew ẹ̀, àwa náà ṣe máa lò bóyá bí 2 months now. Yeah, sure. So I will arrange everything, okay? Then kó tó di pé traveling process yẹn bọ̀ sí, máa fún ẹ lá owó tí wọn náà fi ṣe kíni wàá fi ṣe shopping díẹ̀. You don't need to thank me. Ìwọ kankan fúnra rẹ ó ti domi síwájú. Ẹ̀gbọ́n. Lẹ́yìn tí kí n gbà èdè ń bolo ti rówó yìí. Ẹ̀gbọ́n ṣì gbà lọ́wọ́ mi náà. Owó tíkẹ́ẹ̀tì yín tẹ́ sọ pé ó kún díẹ̀ kò pé wọn ni mo sáyé gádà yẹn fún yín. Owó tíkẹ́ẹ̀tì mi sóde ndé o. Ok, mo ti gbọ́ ó ṣe gan bọ̀ tí ń bolo ti rówó yìí. Ẹ̀gbọ́n tẹ́ bá yín sì pé fẹ́ mọ̀ bí mo ti rówó ó dá láptọ̀pù ni mo tà. Dẹ̀yìndé ó ta láptọ̀pù ẹ kí n fi kún owó tíkẹ́ẹ̀tì. Dẹ̀yìndé èmi náà wá ń ṣèlérí fún ẹ pé tí n bá dọ̀hún mi ní jẹ́ abáramọ̀rẹ̀ jẹ. I really appreciate you, my brother. Thanks so much. Àǹtí mi, ẹ̀jẹ̀ wo mi sọ̀sùn èdè báyé mi jẹ́. Ládùúrú bí mo ṣe finú tán yín tó. Ṣé nǹkan tó wá yẹ kẹ́ fi sọ fún mi rèé? Ó dáa, inú mi ti ẹ̀ dùn pé ìrìn àjò yìí kò ń ṣe tèmi nìkan. Torí pẹ̀lú ojú kòkòrò yín, ẹ̀yin náà ti fi nípinnu ẹ̀. Àmọ́ mo mọ kinní kan, mo mọ̀ pé Ọlọ́run á dá láàrin èmi àti ìṣèkú mi. Tí bá mọ̀ pé ibi tó máa já sílẹ̀ èmi ò ní ṣe é. Jọ̀ọ́, dáríjì mi. Ọlọ́run ló ní dáríjì lọ́wọ́. Èmi ò ń ṣọlọ́run, kò sí nǹkan tí mo lè ṣe. Àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé lónìí lẹ máa rí mi mọ́. Inú ẹ̀ dájú inú láyé wa o ṣẹ́rí gbẹ̀yọ́ ọmọ ìyá yọ ẹ wo bí tán bọ̀rọ̀ wọn já ẹ wo bí tán bọ̀rọ̀ wọn já ìgbẹ̀yìn ní ká máa rò ìgbésẹ̀ kan ní mú níyọ ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi afẹ́fẹ́fẹ́ kò fẹ́ gbígbóná ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yábí tẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn ìfẹ́ ni. àwọn àgbà wọn fọwọ́ lẹ́rán wọn kò ṣe ẹni táyé yẹ bọ́mọdé bá ń gègé nínú igbó àwọn àgbà ló mọ bí àwọ̀ sí a ò dẹ̀gbọ́n bí ẹni ń ṣọ́ ni àmọ́ ká máa wòye bọ̀ a ò ní sọnù ká tó sọ
sọnù a ò ní sọnù ká tó mọ̀ náà. Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o, ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi. Afẹ́fẹ́ ní fẹ́ jẹ̀bi. Ọmọ ènìyàn ní ẹ̀jẹ̀ yá bí. Ẹ̀gbọ́n tàbúrò ṣẹ̀rí wọn. Ìfẹ́ ní olùsọ̀kò ayé. Ẹ̀rọ nù nílẹ̀ o, kẹ́ tó sọ̀kò. Tẹ́ bá máa sọ̀kò sọ̀jà kẹ́rọ̀nù. Kó má lọ bára lé ẹbí. Ẹni òwò tún tí ó sí o, tó bẹ́ sọ́nà tó mìíràn. Afọ́jú kò lè dáhùn o. Láì mọ́pá lọ́wọ́, láì lẹ́nìkan tó lè tán ní sọ̀nà. Àmọ́ eléyìí gàlágà jù ká mọ̀ òye bọ̀. Ìgbésẹ̀ kan ní mú ní yẹ o, ìgbésẹ̀ kan ní mú ní jẹ̀bi. Afẹ́fẹ́ kò